ṣe ibi tí ò jẹ́ rí lé gbé fẹ́mi mímọ́ bá foyè kóyè mi ẹ wò ẹ má bínú bómi ṣe ń dà sí fò yẹn bóyá flash ni o bóyá omi ló ń dà sí o bóyá òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ o bọ̀dá Fẹ́mi Alibert ẹ̀ rà àánú gbà ògo yẹn fọ̀hún gbogbo ẹnikẹ́ni tó ràn wọ́n lọ bọ̀dá Abraham lórúkọ Jésù ẹ̀ rà àánú gbà àwọn Adúnídayọ̀ wàá rògo lù ipò gíga Ọlọ́run kó mú ọ lọ síbẹ̀ ó gbàdúrà lórúkọ Jésù ti Násárẹ́tì Adúníbàdàn wàá rògo lù barista lọ́ọ̀yà mi lórúkọ Jésù Antonia ògo rẹ̀ á fọ̀hún ó gbàdúrà fún gbogbo ẹnikẹ́ni tó darapọ̀ mọ́ mi lórí ètò yìí ẹ ò ní sọnù ẹ ò ní sọmọnù gbọ́ bí òkun yìí bá ti pariwo bẹ́ẹ̀ ni kí ọlá yín kó dàgbà bẹ́ẹ̀ ni kí àánú yín kó bù yà gbogbo bí tẹ́wù kẹ́ dé láyé ẹ̀ rògolu ó ti bèrè àánú kó wọlé ayé yín àánú kó wọnú ògo yín ògo kó bá yín rìn àṣeyọrí kó bá yín rìn ẹ̀ ní tọrọ jẹ mo ń dúpẹ́ lọ́wọ́ àwọn kan mami wọ́n bá mi rìnrìn àjò yẹn ni mo gbàdúrà fún ìyásílò náà ìpè yín ò ní di rárára àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè nìyẹn wọ́n ń gbàdúrà fún mi lọ́sẹ̀ lóru àwọn bàbá Èkìtì Ọlọ́run kó gbàdúrà yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo Lady K Tẹ́ni ọmọ ológo Yàrá Tòwíkì Sunday Ìgbòho Ọlọ́run kó gbàdúrà yín ìrẹ́pọ̀ àbí ọ̀rọ̀ pọ̀ dẹ́ni bàbá onírùgbẹ̀yẹ̀ òkè àti gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gbogbo yín pátápátá tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá nation ọwọ́ ọba ayé ò ní bò yín o ọwọ́ ògùn tí ò bá bò mí mọ́lẹ̀ lórúkọ Jésù ọwọ́ ayé ò ní bò yín mọ́lẹ̀ ọwọ́ ọmọdé òkè ká igi ẹṣẹ ọwọ́ ayé ò ní ká yín gbogbo ẹbọ àti ètùtù táyé gbé kólókùn káyé pa yín lórúkọ Jésù ọwọ́ náà kó dànù láyé yín gbọ́ o bí ògo òkun ibà ṣe ń ru bẹ́ẹ̀ ni kí ògo yín kó ru bẹ́ẹ̀ ni kí àánú yín kó ru mo gbàdúrà fún Arise and Shine lórúkọ Jésù bọ̀dá Samuel Ọláwálé gbogbo tẹ́ ẹ bá dé láyé bí olúwo omi ṣe pọ̀ ní ìlọ́po tó ṣe wáyé bẹ́ẹ̀ ni kí ògo rẹ̀ ó lọ la ayé já bẹ́ẹ̀ ni kí àánú rẹ̀ la ayé já bẹ́ẹ̀ ni kí ògo rẹ̀ la ayé já ó gbàdúrà fún sísá Dóyin lórúkọ Jésù Ọlọ́run kó gbàdúrà fún yín ẹ ò ní sọnù ẹ ò rógo lò ayé gbogbo ogun ayé yín ọ̀run kó tú sílẹ̀ bẹ́ẹ̀ ni kí ó rí bẹ́ẹ̀ lẹ̀mí mọ́ wí Jésù náà agbára wa nítorí wákàtí yìí mo máa fi àkókò lẹ̀ kẹ́ ẹ máa pè mí orí nọ́mbà méjì ni ẹ bá ṣe ń pè sọ́ọ̀tì ní 08057455803 lórúkọ Jésù ẹ rà àánú gbà nọ́mbà kejì ẹ lọ pa fóònù yẹn o ṣé fóònù nìyẹn ẹ lọ stop ẹ tani lọ stop ẹ lọ ẹ jẹ́ pẹ̀lú mi ni fóònù kejì mi dà wà lọ mú wá mo fẹ́ máa rí receipt mọ́mì nọ́mbà kejì rèé 081 37 05 25 82 01 081 37 05 25 82 tó gbọ́dọ̀ báyìí dáadáa ẹ máa pè wọlé torí máa stop eléyìí sùn a máa stop live yìí máa pè wọlé màá máa súre fún ẹ lórúkọ Jésù ogun ayé rẹ ilẹ̀ kó gbé mi yẹ pé nọ́mbà yẹn pín ẹ lẹ́ẹ̀kan sí wọ́n jẹ́ kó mi dà sí o kó nà sókè ni o. ó fẹ́ gbomi ẹ máa gba pàwà ó fẹ́ gbomi ẹ ó fẹ́ gbà fún yẹn yẹ gòkè lọ sókè bá ń gbé kámẹ́rà yẹn síbí bá ń gbé síbí bá ń gbé stand yẹn síbí hallelujah mami o lè pè nọ́mbà lórí láìnì yẹn gbẹ̀mí àti jáde sókè yẹn pátápátá ó tún fẹ́ ba fóònù kejì jẹ́ ó ti tún rí fóònù àwùgà ẹ̀jẹ̀ tún bá ẹlẹ́bàjẹ́ ìbọn náà máa rà ní ìpín.